ẹ̀yin ọba mo kí bàbá wa ọba Ìlọrin Ìyàmú Kàná Kànáàsì èmi bá pè dáadáa má kìí mo kí ọlọ́lá Ìlọrin mo kí ọlọ́rọ̀ Ìlọrin mo kí bọ̀rọ̀ kìíní nílọrin ẹ kú dédé àsìkò yìí mo wá kí gómìnà Abdulrahman Abdulrasheed àbí Abdulrahman Abdulrasheed náà ni Abdulrahman nìkan ló dẹ̀ ń jẹ́ mo kí gómìnà Ọ̀yọ́ state àbí Kwara state ẹ kú iṣẹ́ àmọ́ ṣá Yorùbá bọ̀ wọ́n ní àgbàlagbò ń wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ṣé ẹ mọ̀ pé ìlú tí wọ́n lọ yabo ìlú tí Yorùbá pilẹ̀ tó tẹ̀lẹ̀ sí ni wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn ní Kwara state wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gígùn wọ́n ń pa ọmọdé wọ́n ń pa àgbàlagbà wọ́n ń pa obìnrin wọ́n ń pa ọkùnrin àmọ́ ṣá nǹkan tó wá ṣe mí láàánú ni pé èyí tó yẹ kí òpópó ẹ̀yìn àáfàá Ìlọrin ọmọdé Ìlọrin àgbàlagbà Ìlọrin olówó Ìlọrin èyí tó yẹ kó kòbó yín bọ ẹ gbọ́ èyí tí ò kàn yín lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ ó la discover pé òun lẹ mú lòkùnkùdù ẹ̀ ń ṣe ẹ wo àwọn èèyàn tí wọ́n pa ní ẹni tó bá mọ orúkọ ìlú yẹn bá mi send ẹ̀ sí comment section ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí àwọn bandits kan ti ya wọlé kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ àmọ́ ṣá àkọ́kọ́ náà ṣé mọ̀ pé téèyàn bá ti gbé ẹ̀sìn rù jù kò ní náànú o kí n já yín tán any religion tó bá ti gbèrú jù kò ní náànú. Hello? Mo wà ẹ káàsán. Àdúgbò mo ń ṣe program lọ́wọ́ ìpè ní padà ẹjọ́. Mo wọ̀n live. Nítorí pé ìwọ tó bá ti gbé religion rù, ó máa dájú. Ó ní láàánú o. Nítorí pé gbogbo ibi tó yẹ kó o fi náànú, wọ́n á ti sọ fún ẹ pé àníṣe kò sáànú kankan bẹ̀. Gbogbo preach tán bá ti preach fún ẹ nínú ọpọlọ yẹn, òun ló máa focus. Ìwọ tó bá ti lè gbé ẹ̀sìn rù ó ní nífẹ̀ẹ́ ọmọlàkejì ó ní nífẹ̀ẹ́ ọmọlàkejì àná ńgbà tá wá gbé ẹ̀sìn rù tá bá ti rẹ́ni tí ò ṣàrà àjọ wa a máa dislike wọn a máa hate wọn ó máa ṣe wá bíi pé ká pa wọn látara ohun tí wọ́n kó sí wa nínú ọpọlọ a dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Gbárùmọ̀lẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ṣàngó Ọya Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà mo dúpẹ́ lọ́wọ́ Èṣù Ọláàlú èmi máa proud pẹ̀lú àwọn ancestors tèmi lèmi ò mọ̀ tiẹ̀ ò bá proud pẹ̀lú àwọn tẹlomi you are your own so ẹlẹ́bọ lèmi mo dẹ̀ dúpẹ́ pẹ̀yìn àfà ẹ sọ mí lẹ́lẹ́bọ orúkọ yẹn dẹ̀ rò mí ẹbọ dẹ̀ gbè mí gbogbo kan mi ara wa ń tù mí gbẹdẹmukẹ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ tí rí nǹkan kan ṣẹ́mọ̀ anything religion tẹ́ bá ti gbà bí wọ́n ṣe gbé wá direct from ibi tó ti wá ẹ̀ ní nàánú nítorí pé ẹ máa joyè ọ̀dájú gómìnà Abdulrasaq gómìnà ẹ wà lórí ìtẹ́ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílọrin wọ́n ń pa ọmọ Yorùbá gómìnà Abdulrasaq ẹ dẹ̀ jókòó lórí ìtẹ́ ìgbésẹ̀ wo lẹ gbé láti ìgbà tí nǹkan ti ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ pé most of ìlú náà ti sọdá kọrọ́ bẹ́ẹ̀ nǹkan tó máa dé yẹ mo ò fẹ́ kó ṣẹlẹ̀ tó fi dìde lélẹ́yìí nítorí pé tá a bá fìyàn joyè àwòdì tí ò bá lè gbẹ́dì yóò máa ń dùn wá àwọn kan náà yọ gómìnà Abdulrasaq Abdulrahman síbẹ̀ yẹn náà ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí bẹ̀ ìlú tí ò lólórí àrà tó bá wù wọ́n náà máa kú ẹnu lórí bẹ́ẹ̀ ẹ̀yin àgbààgbà fà nílọrin ẹ wá wò ọ̀dọ̀ yín ni nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ ìkí àyín ni nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ níbi tí Àlùkùránì sọ̀kalẹ̀ sí ẹ nílọrin ò kì í ṣèlú ẹlẹ́bọ mo kí ẹ̀yin àfáà gidi nílọrin torí mo ti ẹ̀ náwọn fáǹsì náà ńlọrin gan olóò máa ń ṣe pé tí mi máa ń fẹ́ lọ go deep nílọrin yẹn àmọ́ ṣáà tó ṣẹlẹ̀ yìí a máa sọ tọ̀rọ̀ a lè wí síbẹ̀ ká kú síbẹ̀ ṣé ẹ mọ̀ pé lánàá ìgbà tí wọ́n mú Abdulrahman alápàtà tó bá ṣe pé Abdulrahman kò bá kí ń ṣe ọmọ Fúlàní ni kó má jẹ́ Fúlàní Ìlọrin tó bá jẹ́ Yorùbá ni ọ̀rọ̀ yẹn máa gbó dìpà jù bẹ́ẹ̀ lọ yá ó máa gbó dìpà gbogbo ilẹ̀ máa dìde oní ring light máa tan ring light lọ́tún lọ́sì ẹ wò bá ti ta lọ́lọ́hún ẹ wo àrà tẹ́ dá ẹ wo nǹkan tẹ́ ẹ ṣe nǹkan táwọn ẹ̀fẹ́ ìfẹ́ máa ṣe lẹ́ ṣe ẹ wò bá títí Abdulrahman wá ṣẹlẹ̀ ẹ nípa gbẹ́kẹ̀bọ̀ kánú gbogbo ibi tí ọ̀rọ̀ Abdulrahman àwọn tó bìlọ́ǹgì sí nǹkan yẹn tó bá ṣe pé Abdulrahman kò bá kí ń ṣọmọ Ìlọrin kó má jẹ́ Fúlàní ẹ máa tọ́ pínpín tó bá jẹ́ràn Yorùbá ni ẹ máa tọ́ pínpín ó máa gó dìbà gan gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ ibi tó tà á sí àwọn tó ń sponsor àwọn tí wọ́n jọ ń ṣe ẹni tí ọ̀rọ̀ gan san kó ṣe pẹ́ lẹ́bọ kan ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí tí ò ń ṣe Islam tí ò ń ṣe ọmọ ìyá yín nínú ẹ̀sìn òótọ́ ọ̀rọ̀ lọ́dẹ́ lẹ́yẹ lẹ́yẹ ó ṣe pé ẹ mọ̀ pé mi criticize lórí ìlú kò sí ìlú tí mi fẹ́ràn nítorí kò síbi tó mọ ọkọ Yorùbá sí àwọn àfáà tó ń dúró tì mí wọ́n pọ̀ nílọrin ní àwọn àfáà gidi tó ní wọ́n pé tó wà sensible tó palọ̀ wọn jíjẹ́ wọ́n pọ̀ nílọrin àmọ́ ṣá tó tọ́ ọ̀rọ̀ bá délé ẹ jẹ́ ká bára wa sọ ìgbà títí ta lọ́lọ́run ṣẹlẹ̀ ta lọ́lọ́run kúrò nínú ẹ̀sìn Islam
ó bọ́ sí inú ìpín abínibí ẹ̀ ní ìlànà tó tọ̀ wáyé ó padà sẹ́sẹ̀ àárọ̀ ṣé ẹ mọ̀ pé ìyà tẹ́ fi jẹta lọ́lọ́run kì í ṣe ìyà tí wọ́n fi ń jẹyàn ni kò sí méjì tẹ́ fi hate ẹ̀ ó ń blackmail ó ń bá ìjọba ènìyàn jẹ́ ó ń ṣe bó ṣàwó ṣé ta lọ́lọ́run ló kọ́ ṣe bẹ́ẹ̀ tìyẹn tiẹ̀ ti lọ ná ẹ ti fi ọwọ́ yẹn ti fi jẹ́ àmọ́ ṣọba tó ní pé ó yẹ kẹ́ ẹ mọ̀ pé adánilóró lọ̀rọ̀ ẹ̀yìn àfáàlẹ̀ Yorùbá agbára lẹ fi ń kọ́ ni ẹ wò gbà tí èmi bẹ̀rẹ̀ lánàá ṣé ẹ mọ̀ pé pẹ̀lú ẹ̀ha ni tó ṣe pé tá a bá dẹ̀ tí bá dẹ̀ sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ tí bá ṣe tí bá mọ̀ tí bá sọ̀rọ̀ yẹn lọ sọ̀rọ̀ bọ̀ tí mo ṣe kankan tí mo ṣe lọ ṣe bọ̀ màmá sọ pé kìdí kan ìgbà àwo kò sí ohun tí wọ́n fojú mi rí tán èmi ò sọ pé ẹ̀yin ará Ìlọrin ni o nítorí mo rí àwọn ọmọ Ìlọrin wa alaikum salam good afternoon fine sir so àwọn ọmọ àlè kan wọ́n dìde wọ́n fẹ́ bojú ìyá wọn jẹ́ àwọn ṣẹ́ wọn padà rí ẹ wá wò bí lè san bí o san ẹwọ́ mọ́ bí lè san bí o san ẹwọ́ mọ́ ẹ wo ìyá yín ẹ wo màmá yín ìyá yín ò dára nù rárá ẹ wo ìyá yín kí ló dé wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gígùn ẹ dìde tó bá jẹ́ bẹ́yìn àfáà ìṣe ń dìde tẹ́ lọ bá wọn lọ́ṣun tẹ́ lọ bá wọn tó ń ṣe bọ́m̀bẹ̀ bẹ́ẹ̀ lẹ bá ṣe káràmásìkì bí wọ́n ṣe ń pààyàn tẹ́ lọ bá wọn bandit ó pọ́sù kan má ṣe fẹ̀mí èèyàn ṣòfò tó yẹn ẹ̀yọ́ ọlọ́ṣun o ó ṣọ̀ṣun o ìyá gbá o ó ṣe gbá o ìyá àwọ̀ kí là ń bá ká gbogbo alẹ́ lẹ́bọ̀ àwọn ẹlẹ́bọ̀s ẹ kò ṣẹbọ nílọrin kò ṣẹbọ nílọrin kò ṣẹbọ nílọrin ṣé bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń lò sẹ̀mí nílọrin yẹn náà wọ́n ṣẹbọ àwọn ò tí ẹ mọ̀ ìyẹn bẹ̀kọ́ tí ni mo ti ẹ lọ nítorí pé òkùnkùn ò lè kùn kó nínú má mọ́nú kò ṣẹbọ wọn ń ṣẹbọ wọn ń ṣẹbọ wọn ń ṣàwọ́ kí lè léwé ọmọ tó fù nínú ọ̀rìṣẹ́ báwọn ìyàwó yín ló ń tewé ọmọ àwọn ìyàwó yín ló ń tà náà gọ́nà Abdulrasaq Abdulrahman ẹgbẹ́ ìgbésẹ̀ ìtàjẹ̀sílẹ̀ yìí ti ń pọ̀ jù ọ̀dọ̀ yín ni wọ́n bá wọlé àná nígbà táwọn pariwo tí Yorùbá nation tó crowd gan tó ṣe gbogbo ẹ̀ àárín nínú àwọn yín tó máa sọ pé ẹ̀yin àgbààgbà gan sọ pé kíni wọ́n fẹ́ fi ṣe kò sí tó ń jẹ́ Yorùbá nation ṣé lẹ́wọ́ tó ń lọ bẹ́ẹ̀ àbílẹ̀ ò tó lọ ṣé sẹ̀mí ta fẹ́ máa lò ní bí wọ́n ṣe ń pa wá wọ́n ń dí population Yorùbá kù ni mélòó nínú àwọn ibi tí àwọn Ìlọrin tẹ̀dó sí mélòó làwọn bandit yẹn mélòó ìlú mélòó náà lọ níbẹ̀ pé àgọ́ àwọn lọ́ọ̀yà àgọ́ àwọn Fúlàní lélẹ́yìí o mélòó làwọn Fúlàní yẹn ti lọ pààyàn bẹ̀ ẹjọ́ bá mi táìpù ìlú tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ tí Yorùbáwùyí sọ yẹn Òkè Àgbẹ̀dẹ àbókè ebo ni wọ́n pè ní Kwara State ṣé tó bá dijọ́ yámọ́lì kìyámọ́ ti tẹ̀ sọ fún wa tó bá jẹ́ orí lóòótọ́ ṣé kí ni ìdájọ́ yín nítorí pé gbogbo ẹ̀dá tí wọ́n bá ti sí nínú ẹ̀sìn yín tàbí pé bá pé ó tiẹ̀ ti sọ nǹkan kan nínú ẹ̀sìn àbò kúrò nínú ẹ̀sìn yẹn ó bọ́ sínú ẹ̀sìn mi ṣé àmọ̀ kan sọ pé kẹ́ ẹ pa ni nǹkan ẹ̀sìn òun la máa rí yín sí bòun tó bá ti ń jẹ́ humanity àrí yín sí kí ló dé ṣé bẹ́ẹ̀ náà nìran wo ò fẹ́ Fúlàní bẹ́ẹ̀ ni ẹ ti rò pọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti rò pọ̀ Fúlàní ti fẹ́ wa lọ́mọ àti fẹ́ Fúlàní lọ́mọ gbogbo ẹ tí ojú ọmọ ti dàpọ̀ ní wọ́ọ̀dù kí ló wá dé Gọ́nà Abdulrasaq Abdulrahman ìtàjẹ̀sílẹ̀ yìí pọ̀ jù nílùú Ìlọrin ẹ̀yin àfà gbogbo ibi tó bá yẹ kẹ́ ẹ lọ ẹ̀ ní lọ àwọn ìyá ọlọ́sùn lẹ máa lọ kámọ́lé ìyá ọlọ́sùn lẹ máa lọ kámọ́lé ìyá yìí dẹ̀ sọ pé gbogbo àwọn táwọn jọ wà ní CD àwọn wọ́n máa ń bóun ṣọdún ẹdún ọ̀nà ṣé sì fàjà ni làkúndínùkún wálé yẹ̀dín tí wọ́n kọ sínú ìwé yìí kò ṣiṣẹ́ mọ́ ni àbí kí ló ṣẹlẹ̀ wọ́n ní làkúndínùkún wálé yẹ̀dín ẹ̀sìn tí wọ́n fún tiwọn ti wá fún tiwa ṣé báwọn bàbá wa lánàá wọ́n jọ lò sẹ̀mí àti àwọn bàbá yín tó lọ ni kí ló wá dé tí gbogbo ẹ̀ wá dàpọ̀ lẹ́nu kí ló dé tẹ́ ẹ sọ pé odò lọ rí o wọn gbọ́dọ̀ lọ síbẹ̀ mọ́ wọn lọ ṣẹbọ ni àwọn àáfà agbọ́ nínú fídíò yẹn àkọ́jú tù program ìyá kan tí mo wò wọn náà àwọn ẹ̀wọ̀n dáhùn pé àwọn àáfà náà táwọn ń bá pàdé lódò nǹkan ṣáwọn lọ ṣeré ni kì í ṣẹbọ ni wọ́n lọ ṣe àwọn èèyàn gbé tutù lọ sódò àáfà gbé tutù lọ sódò babaláwo gbé tutù lọ sódò pásítọ̀ gbé tutù lọ sódò kí ni ìyàtọ̀ ẹ̀ àáfà dìgbò ẹgbẹ́ babaláwo dìgbò ẹgbẹ́ pásítọ̀ dìgbò ẹgbẹ́ kí ni ìyàtọ̀ ṣé nínú Kùránì lẹ ti rí nǹkan ẹ̀ lọ ṣe lódò yẹn ẹ báyìí ká máa fọbọ lọ́ra wa ẹ wò ẹ̀yin tèmi ẹ má bínú wọ́n flag ẹ ni wọ́n flag ẹ ni o ti restart padà àti pé ẹ̀yin bàbá wa nílọrin ẹ̀yin àfà ẹ̀yin àlìwúlà mọ́ wàrà sátú àbíyá yìí ìlú Kùránì lẹ pè lọrin fún wa ìlú Kùránì ìlú tó ṣe pé wọn ò ní ẹbọ wọn ò ní ògùn Kùránì lẹ bọ wọn Kùránì lògùn ẹ ṣe bá wa sa Kùránì sáwọn bandits ẹ bá wa sa Kùránì ẹ pé bírí kòtò ẹ pé bírí kòtò ẹ bá wa fi Kùránì kẹ fi bá yá àwọn bandits jẹ náà ṣe fi ń pẹ́ nágbára nínú ẹ̀ nìyẹn àwádẹ́ nígbàgbọ́ nínú ògùn á nígbàgbọ́ nínú àkàràbá Yorùbá lónìí yẹn ẹ̀yin tèmi tẹ́ bá ti ń wọlé ẹ máa bá mi share ẹ jọ̀ọ́ ṣe understand kí la ní kó ṣe ni tí ò ṣe ni kí ló dé tí wàhálà yìí tó tó eléyìí nílùú tó lọ́ba tó níjòyè any small thing ẹ ti máa digun ẹ̀yin àfẹ́ ẹ ti digun lọ bá àwọn tó bá jẹ́ pé ẹlẹ́sìn mi kí ló ṣẹlẹ̀ Ànábì bá àwọn tí wọn ò jẹ́ Islam ó bá wọn lò gba according to the story tá a gbọ́ Ànábì bá àwọn ẹlẹ́bọ lò gba ó bá wọn Yẹ̀húdí Sẹ̀rúrà Sẹ̀dáúrà àbí báwọn lẹ ṣe ń pè wọ́n ó bá wọn lò gba ṣe bígbà tí Ànábì tó lọ sílẹ̀ Rome
ìgbà tí wọ́n jihad lọ sílẹ̀ Róòmù tí wọ́n gbé wáàsí lọ ṣé bàbá Solomon ló gbà wọ́n lálejò according to the story tá gbọ́ kí ló wá dé nsìn ẹni ẹbọ ni wọ́n fi pilẹ̀ Mẹ́kà kí ló wá dé ṣebí ṣe tèmi kí n ṣe tẹ sówó kan fún kan lọ́rùn ni ẹ bá wa sa Kùránì kẹ́ fi bá yé àwọn bandits tó bá jẹ́ lóòótọ́ Kùránì yẹn gbójúlé ẹ̀dẹ̀ ń sa oúnjẹ tẹ́ ẹ mọ̀ pé confam ni ẹ bá wa fi dojúkọ àwọn bandits ẹ ká sọ sà ẹ ra sà ṣẹ́wà ẹ bá wa fi Kùránì ẹ fi gbógun tàwọn bandits ẹ fi àwọn ẹlẹ́bọ sílẹ̀ ẹ fà àwọn ọlọ́ṣun sílẹ̀ ẹ fi eléégún sílẹ̀ ẹ fi onígbá sílẹ̀ ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ṣe fún wúmà ní 2023 nìyẹn tẹ̀sán pé kò gbọdọ̀ ṣọdún ó fẹ́ ṣe festival ẹni kò gbọdọ̀ ṣọdún ó kò gbọdọ̀ ṣe kò gbọdọ̀ mọ̀ kí ló dé ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ àwọn ará Ìlọrin òun ni wọ́n ń pa kúkúrú ni wọ́n ń pa gúgùn náà ń gbẹ́bí náà ń pààyàn lójoojúmọ́ ẹ̀ ní nǹkan ṣe sí àwọn tó tún lè ṣe nǹkan sí tó lè defend ibẹ̀ ẹ tún ní pé wọn gbọ́dọ̀ ṣọdún wọn gbọ́dọ̀ ṣẹbọ wọn gbọ́dọ̀ ṣe gbákílẹ̀ fẹ́ kàn máa ṣe ṣẹ́ni tí ò mọ̀ tí wọ́n ń ṣe nínú Kùránì ṣọ́kọ́ wá bọ́ síbẹ̀ kó sọ pé òun fẹ́ máa ṣe ni àbí kí ni nǹkan tẹ́ ń try láti sọ fún wa ṣé a rí níbi tá a bọ́ ọ̀rọ̀ dé ó tó pín gan ó tó pín ẹ wò gba títa láwọn oríṣiríṣi àfáà ló ń tan ring light àrí wọn mọ́ntàǹsì wọn ń ṣe motivational speaker wọn ń ṣe broadcasting wọn ń ṣe gangan ìgbà tó di tó tọ́nù lu wọn lè máa rí ring light oríṣiríṣi wọn ti ń gbé lọ olórí ibú ọmọ àlè á ọ ni á ṣe àmọ̀ ẹmú ẹkì ẹran bí òrè lẹ́pẹ́ ni ẹni tọ́ba tó ní ò báyìí tí ìgbẹ̀mí ẹ̀dá kan ò lè pààyàn lẹ́yìn ọba tó lè pa tó lè jì òun lọ́ba tó ní wá ohun tó ń ṣe yín gbà ẹni pé kẹ́ pátá lọ́lọ́run kẹ́ ẹ pa àmọ́ ṣá ìṣẹ̀dá ayé wà lẹ́yìn ẹ̀ kí ló dé Ìlọrin kí ló ṣẹlẹ̀ kí ló dé bí mo ṣe nífẹ̀ẹ́ Ìlọrin yẹn tó nígbà yẹn according to the story ojú dúdú ń gbà táwa kéré tí wọ́n sọ fún wa pé ìlú yẹn gangan ibẹ̀ ní Islam ló ti ń tàn ká ìlú Ṣéwù Álímì táwa dẹ̀ mọ̀ pé Ìlọrin Àfọ̀njá ẹnu dúdú yọ no matter how kí ló dé n tó wà nílẹ̀ tó ń pín náà ìlú Kùránì yẹn bá a sa Kùránì sáwọn bandits kí wọ́n yé payín lẹ́yọ kọ̀ọ̀kan òun ló délẹ̀ ń sìn gómìnà Abrahaman wọ́n kárí wọnú wọn ò ṣe nǹkan kan nítorí tí wọ́n bá ṣe ẹni tí ṣe ẹni tí gbogbo àwọn ìlú tí àwọn bandits tí wọ́n ti lókò ní under Kwara State ó yẹ kẹ́ ẹ ti gbé gbèsè bóyá ẹ̀dẹ̀ gbé gbèsè ìgbésẹ̀ yìí ò tó kẹ́ ẹ tún ṣòkòtò yín fún ẹ tún ṣòkòtò yín fún ṣe wá rí ẹ̀yin Yorùbá tẹ́ wá wà ní Ìlọrin ìmọ̀ràn ti tèmi lélẹ̀ mo fẹ́ bá yín sọ̀rọ̀ ṣe rí ẹni tó bá jọmọ ọkọ kó dúró lórí ọmọ ọkọ ìwọ tó bá jọmọ àlè kó dúró lórí ọmọ àlè Yorùbá ìran mi ni mo fẹ́ bá sọ̀rọ̀ yìí o mo ti sọ tàwọn Fúlàní mo ti kó gbogbo yín pọ̀ yẹn ti lọ èyí tẹ́ jẹ́ràn mi tẹ́ wà nílọrin wọ́n ní tokotọmọ tí bàbá kì í wà kó má làálàá àwọn pípù yìí ń jẹ́ kó yé pé ẹ̀yìn ṣe ìrànkan náà kò dẹ̀ lè jọra wọn ṣé ẹ mọ̀ pé gbàtí gbogbo ẹ̀ tó ń délẹ̀ irú ìmáàmù ọ̀fẹ́ mi ò mọ̀ pé bàbá yẹn ń ṣe Yorùbá wọ́n ní Málì làwọn ìran àwọn ti wá wọ́n dẹ̀ dé sí lọ ni wọ́n dé sí Ọ̀yọ́ wọ́n gbà wọ́n lálejò ṣé bàbá yẹn ẹ wá sọ wọn kọ́kọ́ wá lọ sí Málì ẹ wọ àìmọye generation tí wọ́n ti wá tẹ̀dù síbẹ̀ ṣé ẹ mọ̀ kíní ti go deeper gan àti gbọnú ara wa gbogbo àwọn àfáàfáà definitely àwọn Fúlàní ni wọ́n mẹ́sìn wá ẹ̀sìn yẹn ẹ̀sìn Fúlàní kì í ṣẹ̀sìn Yorùbá nítorí pé tó bá máa dọjú ẹni tó bá fẹ́ capture wa òun ni wọ́n ṣe gbé àwọn ẹ̀sìn yẹn wá tó ń lé kókó pé ká máa lọ sílé ká máa lọ ṣe ká máa lọ mọ̀ kí ni important of àwọn tó ń ké kí náà fi dà yàtọ̀ sáwọn tí wọ́n tó ṣe pé àwọn míì ké nínú wọn tí wọ́n ní láárí àwọn míì dẹ̀gẹ̀ akéwù tọrọ jẹ akéwù gba bábíàlẹ̀ akéwù gba àṣírí ààbò akéwù ṣàlìmọ́ǹjìrì lẹ́lòmíì inú wọn akéwù gorí èèyàn akéwù gba private party obìnrin akéwù tan obìnrin kún sí wẹ́wẹ́ akéwù dà Abrahamu alápàtà nílọrin kí ló dé ẹ fẹ́ kí ìran wákàtí ẹ̀ sísì mọ̀ mí mọ́ tá a ṣe fún yín kò yé mi ṣèbí tí ọba ṣe ń jọ gbé ṣèbí kálukú àgbàdo ẹ lọ kí kálukú pé ọ̀fun ti tọ̀ sí gbẹ̀gìrì kí kálukú kẹ́kọ̀ọ́ èléwé tá a bá sọ pé a fẹ́ bá yín ṣe a fẹ́ unite a fẹ́ ṣe gbogbo ẹ̀kọ́ join together tá ẹ bá ní kò ṣeé ṣe kí kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ it's not by force àìmọye èèyàn mi tó ń gbé lọrin àìmọye àwọn ọmọ mi tó lọ sí school nílọrin àìmọye àwọn ẹbí mi tó wà nílọrin kí ló dé ẹ bá wọn kàn bẹ̀ ni náà kí ló wá dé tó dì í sí dáwà mọ̀ ṣe mọ́ kí ni ìran wá ṣe fún yín kí ni wọ́n fi rán wá sí yín tàbí jíṣẹ́ tó wá di horo sí horo kọ̀rọ̀ sí kọ̀rọ̀ tó di wòtòwòtò kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ìran mi tẹ́ wà nílọrin tẹ́ ẹ jẹ́ Yorùbá ẹ jẹ́ kó rí yín pé kọ́pọlọ yín ṣiṣẹ́ ẹ jẹ́ kó rí yín pé kọ́pọlọ yín ṣiṣẹ́ ṣé ẹ mọ̀ pé ohun tí wọ́n ń preach fún wa ni pé Islam ẹyọ kan ni ẹni tó bá dẹ̀ ti ṣe Islam kò sí nǹkan ibi tó máa dé sí ti wà fún ṣé ẹ rí ìsìnṣẹ́ àti mọ̀ pé Islam ó ti pín sí gba kálukú kó di ẹ̀sìn ẹ̀mú ìwọ tó bá jọ ọmọ Yorùbá dúró lórí ilé yẹn kò dìgbà tó bá lọ kú sí mọ́ṣáláṣí tó lọ kú sí church you are wasting your time nítorí pé ìṣẹ̀mí tó mọ̀gbà tó lò nínú oyún tó fi wáyé
ẹnìkan kọ́ ló máa ń sọ fún ẹ pé bí tó ti ń bọ̀ bó ṣe rí lélẹ̀ bálùkì àmọ̀ ṣe rí ni ìgbà tá a bá kú á gbé wa dìde á dìde á sọ wá á ṣe ìgbọ́tẹ̀ àwọn tó sọ pé ànábì lọ sínú ọgbà àlùjọ náà kò róbìnrin kankan lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn ọmọ yìí náà ní rí inú ọgbà yẹn tó bá exist wọ́n fọyàn wọ́n fi sobìnrin kọ́ wọ́n sorí wọ́n fi sobìnrin kọ́ wọ́n fàbẹ́ wọ́n fi sobìnrin kọ́ ìlú Ìlọrin náà ni gbogbo ẹ̀dẹ̀ pín sí aláràfáà mi alásìrí mi aṣáàrí gbogbo ẹ̀ lórí net kí ló dé àfáà kan sọ pé tí wọ́n bá dé kán máa búra lórí pé wọ́n ń bá yàwó níyàwó sùn òun ò tiẹ̀ lè búra ẹ o tó bá ìṣẹ́ pé òun bá ní wọ́n bá fẹ́ fìyàn sálùjọ́ náà òun ò lè súnmọ́ bẹ̀ kí ló dé gbogbo wa lórí ẹni tílẹ̀ bá mọ́ bá ní bàrà kò sẹ́ni tí ò ní bọ́ọ̀tì díẹ̀ ló yàtọ̀ kí ló wá dé ẹ máa criticize ẹ̀sìn wa o kìnnì kan wa igbá wa kí ló ṣẹlẹ̀ àwọn bàbá ti tànà kó tó di pé ìgbà ayé ànábì Ibrahim ṣọ́ọ̀ṣì Islam Yakubu ṣọ́ọ̀ṣì Islam Musa Isa ṣọ́ọ̀ṣì Islam ànábì Yusuf ṣọ́ọ̀ṣì Islam ṣe gbígbà ànábì dé ló gbé Islam dé kí ló wá dé ẹ bá torí àtijọ́ tẹ bá sọ pé nǹkan mọ́lẹ̀ torí pé kiri kò sẹ́ni tó ń jà fọlọ́run àpò kálukú àtẹnu ẹ̀ ló ń jà fún gbogbo ẹni mo fi sọ both Muslim and Christian kálukú ń jà fún tó fẹ́ jẹ ni àtọ̀lá àwọn ọmọ ẹ̀ kí ló wá dé ẹ̀sìn náà lè fi káńpọ̀ everybody kálukú ò lè dá ṣe nǹkan tó yẹ kó ṣe kò yẹ kálukú ò lè gbé gbèsè tó yẹ kó gbé ti bàjẹ́ wọn jẹ́ ẹ ti sọ wọ́n di ignorance ẹ ti sọ wọ́n di wèrè kí ló ṣẹlẹ̀ níbi tá a bá dé kórí anybody kò set kọ́kọ́ kálukú set ẹ̀yin ọ̀nà mi tẹ́ ẹ wà nílò ni ẹ jẹ́ kórí yín pé ẹ̀yin náà lò fẹ́ láàrin ara yín ẹ lò fẹ́ wà unite ẹ lò fẹ́ kí humanity yẹn kó máa ṣiṣẹ́ láàrin yín wọ́n ní àgbàjọ ọwọ́ la fi ń sànyà àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dórí ṣé bẹ́ẹ̀ láàrin àfa àti ìjọ lọ sílé babaláwo ń bẹ̀ ni àbí bẹ́ẹ̀ láàrin babaláwo náà ti pa kúbẹ́kúbẹ́ láàrin àfa Ọlọ́run ti dá wa pàjọ máa manage ara wa ni kí ló wá dé kí la ní kó ṣe ni tí ò ṣe ni kí la ní kó ṣe ni tí ò ṣe ni ìgbà tí làbáìkà ń kọ nígbà yá ní ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtì náà fa that was then o kì í ṣe sí o ó ti di wúkọrọ sí oro ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà sí náà tó súnmọ́ àlùjànnà Ìlọrin ni kí ló wá dé ǹsẹ̀ ẹ̀dẹ̀jẹ̀ kálùjànnà yẹn ròyìn tó bá yẹ pé lóòótọ́ ń tẹ́ fi qualify àlùjànnà fún wa tó bá exist tó bá rí bẹ́ẹ̀ ó yẹ kó ròyìn kí la wá ń bá ká kí là ń fà gbogbo ẹ̀dẹ̀ di kóró sí kóró ẹ mú Islam tẹ́ ń gbé lárugẹ lánàá ẹ ti dojú ẹ̀ bolẹ̀ yín òrújú rárá yín òrújú ọba tó ní wá ló ń fà wá yọ ló dẹ̀ expose wa kí ló ṣẹlẹ̀ ṣani tí yóò ṣẹ̀sìn ògbélé ayé ni alẹ́ni tó kú rí tán nígbà tí yóò ṣẹ̀sìn o ìgbà tán sí ló bá bínú jáde nù ilẹ̀ àbí bò òdókè ló bá jábọ́ wá dá wọn lóhùn ẹ jẹ́ kí kálukú ṣe tiẹ̀ ń sá láìfù láwà ṣani tí ọba ti wá ṣe Islam yẹn kò gbọdọ̀ gbélé ayé mọ́ ni kí ló ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe nǹkan àwòkọ́ṣe rere wo la rí lára yín àwòkọ́ṣe rere wo kí la lè tọ́ka sí ṣé ò gbọ́ ni kó gbé kiri kó dúró síta mẹ́rin tó rẹ́ni tó bá fẹ́ rajà lọ bá wọn lọ́wọ́n àbí wò da kọjá kó lọ bá wọn kí la ní kó ṣe ni tí ò ṣe ni ẹ̀dẹ̀ wá kó wa ní pápá mọ́ra ìran Yorùbá ò lè free láti ṣe nǹkan tó fẹ́ ṣe nǹkan ní tìta bá ti fẹ́ ṣe in the name of religion ni kí ló ṣẹlẹ̀ ẹ̀sìn tó ń gbé wá bá gbogbo nǹkan tó jẹ́ tiwa tó jẹ́ gold ẹ̀dàbàrú ẹ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo ọmọ ológo náà dìdàkudà àzúmi tó bá jẹ́ ṣẹ̀ṣẹ̀ là ń ṣe kọ́ má gbẹ̀sìn yẹn wá ṣé gbogbo ọmọ tó dìdàkudà ànímọ̀ one way of the other fún wọn ni àbí kí ló ṣẹlẹ̀ àwọn lárúbáwá wọn mọ one way of the other wọn ní ẹni tó bá jalè kàn gé lọ́wọ́ kàn pa àwọn bàbá tiwa tó lè bá dẹ̀ wà lójú ọmọ ní nǹkan wọn máa fọ́kàn kún méjì ní tó máa yọ́pọ̀ lójú ẹ̀ yìí tí ṣọṣọṣọ ẹ̀ bá pọ̀ jù wọn fọ́kàn pé méjì wọn á mú kúrò bẹ̀ ṣe bọ́lá ló dé ewé àtegbò ẹ̀dẹ̀ sọ pé ó ti dá ewé àtegbò ṣáájú kó tó dá wa torí ìwòsàn wa ni kí la wá ń fà kí ló dé bẹ́ẹ̀ bá máa gbọ́ ẹlẹ́bọ we are all ẹlẹ́bọ jọ ní gbogbo wa ìwọ tó o bá ti jí tó ti lẹ́bu ẹlẹ́bọ ní ẹ́ ìwọ tó o bá ti jí tó o ti mú nǹkan kan tó o pápọ̀ mọ́ yìí tó o la ẹlẹ́bọ ní ẹ́ ìwọ tó o bá ń lọ sóde tó o kàdó sápò ẹlẹ́bọ ní ẹ́ ìwọ tó o bá ti ń jóṣẹ́ ẹlẹ́bọ ní ẹ́ ìwọ tó o bá ti ń lọ sọ lórí eku lórí ẹ̀jẹ̀ ẹlẹ́bọ ní ẹ́ ta ló wá mọ́ ríbọ Jésù ní tó bá ní kọ́ máa sàmì ẹ̀ṣẹ̀ kalẹ̀ tó fẹ́ dúró ẹ̀dẹ̀ wọn ṣe bálabàlá gbogbo ẹ̀ wá di kìíní mọ́ra wọn lára èmi ò fi bu ẹlẹ́bọ lèmi èmi ń lọ ṣẹ́ mò ń jà sí jẹ mò ń jẹ gbogbo everything ṣòwò tí ò bá bá lára mú kó máa lọ yanjú ara ẹ̀ Yorùbá lèmi ohun tí wọ́n fi pilẹ̀ tèmi lèmi omi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà yan awẹ́rẹ́ kó tó wẹ̀ mọ́ òun lèmi èmi máa ń fi proud nítorí inú mi máa ń dùn pé ẹlẹ́bọ ni mí ṣe ti àná kan tá ẹ bá ń pè mí bẹ́ẹ̀ nǹkan yẹn máa ń irritate mi bọ̀ gradually by gradually bí aṣọ olóyìnbó díẹ̀díẹ̀ nìkíní ẹ̀ náà mo wá èmi náà wá ń ríra mi oore tẹ́yìn àfáà ṣe fún mi kò kéré àmọ́ ṣáká máa bá yín sòtọ́rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin lẹ sún mi débi tẹ́mi náà fi mọ̀ pín mi náà ẹ̀yin ni oore lẹ ṣe fún mi mi mọ̀ pín mi lánàá èmi rò gbọ́dọ̀ lárúbáwá mu ti wá ni gbogbo tá a bá fẹ́ ṣe in the name of èdè lárúbáwá ni bá a bá
fẹ́ sùn à ṣe èdè Lárúbáwá tá a bá jí èdè Lárúbáwá tá a bá fẹ́ jẹun èdè Lárúbáwá tá a bá rìn èdè Lárúbáwá tá a bá fẹ́ ṣàdúrà èdè Lárúbáwá ẹ ti ní èdè tọ̀nà wọn bá fẹ́ gbà nìyẹn ṣó possible tábàyọwọ́ pé àní wisdom gbà ẹ̀ ọpọlọ wo òṣìṣẹ́ ẹ̀sìn kan ṣoṣo tọ́nà wọn bá fẹ́ gbà nìyẹn ẹ̀sìn kan ṣoṣo ọba tó ní wáwájọ yín ó dàbí tiyín àwa sọ pé kìrìsẹ́yìn ṣe tiẹ̀ o àwa sọ pé alábàáláyé ṣe tiẹ̀ òun tó sọ fún yín pé kíkálukú ọba tó ní wá ti pínwé tẹ́lẹ̀ fi dà wá pọ̀ in the name of religion náà fi kó wa pọ̀ ó ti dá ìran Yorùbá ń tẹ́ ẹ máa ṣe lélẹ̀ ó dá ìran Yíbò tìyín ni ó dá Haúsá tìyín ni ó dá Fúlàní tìyín ni àwọn Fúlàní ló dojú koro sí koro náà ń gorí ní onílẹ̀ kí ló dé kíkálukú padà sílé o ojú òní tiwẹ́ mi ò rí jù báyìí lọ oníyẹn ṣe ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ apá ìbínú abárẹ́ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lọ sórí DM mi ìdẹ̀fẹ́ máa gbọ́ ayé ẹ ṣe voice note kí n gbọ́ yín bá dẹ̀ máa type message ni ẹ type kí n gbọ́ yín kí n dẹ̀ reply ẹ̀ nítorí kó dẹ̀ tọ̀ ojú òní tiwọ̀ àánú àbáwá gbé o láti rẹ̀ ṣeré dira wọn ó bá jìra ikú pa ẹ o fìrẹ̀ sílẹ̀ ó jẹ́ kí wọ́n gba sátidé lọ́wọ́ ẹ̀ kan gbé Sunday díẹ̀ lọ́wọ́ kó sọ fún ẹ pé o ókè o ẹ̀ṣẹ̀ lọ sínú ìwé kó máa lọ múrò rí ìyàyọ̀ òun wàhálà ayé títí ẹni ẹ ìgbà táwọn múrò rí ń bẹ̀ lánàá ayé wo nítumọ̀ sí wa bọ̀ lọ́gán tó dé ọ̀run mi láàyè tèmi nítumọ̀ sí mi ni nítorí pé forgiveness yẹn ó gbọnú ọkàn mi ìgbà tí mò ń ṣe Islam lánàá mi ìnẹ́ mi ìdáríjì tí àwọn bá ṣiṣẹ́ mi máa fẹ́ rán ru àgàgà kó jẹ́ni tí ò ń ṣe lẹ́sìn mi kò sún tó máa wà lọ́kàn yín ju pé kókó lọ kí ló dé ṣégi ayé rẹ ni ọba tó ní mi jẹ́ kí n rìnrìn àjò nínú àwọn ẹ̀sìn káàkiri inú ayé ni ìgbà tí n tó ń jẹ́ pé mi dénú ayé mi tọba tó ní mi tó fi àwọn òṣìpáyà tó fi hàn mi débi gan ríra mi pé èmi ò ń ṣẹgbẹ́ àwọn pípù tí mò ń tẹ̀lé yìí ọwọ́ kan lórí mi pé ìṣẹ́gbẹ́ àwọn dìdìrì tá à ń tẹ̀lé tá à ń pè ní kíní yẹn orí mi pé lọ́wọ́ kan ni orí mi pé ni tí ń gbárí mi mú tí mo ṣe súre ìṣẹ̀dá mi ó ṣe o tó pa mí lẹ́kún orí mi mo dúpẹ́ o tó fàánú bá mi gbé ojoojúmọ́ ayé o ni màmá dúpẹ́ lọ́wọ́ orí mi ó ṣe ìṣẹ̀dá mi ó ṣe o mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ẹ wo bọ́lá ayé mi bó ṣe tàn sẹ́ o ọlá mi ò kò ní kú mọ́ mi lójú ọlá ayé mi ò a máa pọ̀ sí lójoojúmọ́ bílẹ̀ sàn bí o sẹ́wọ́ mọ́ gẹ́gẹ́ bílẹ̀ sàn bí o sẹ́wọ́ mọ́ ẹ wo ìyá yín àbísí apara wa lórí àpò ìsì ala máa fi para wa ó ní yánṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ ìbínú tó bá rí bákan náà yire èmi sọ tèmi mo dúró náà ẹ bá mi pé kó go fa kó lọ síbi tó yẹ kó lọ gọ́nà abrasaka abrahamu ẹ bá wa wá nǹkan ṣe sí ire ó dà. ẹ sọ fún yín pé yóò bá ẹ jí ẹ bá sùn yóò bá ẹ wake up. àdéhùn jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwaṣọ bó ti sọ fún yín pé kò ní gùn púpọ̀ ẹ wá jọ ṣókí ni mo ṣe ẹ bá mi ṣí ẹ mo fi Elédùmarè bẹ̀ yín kẹ wá wo bí àwọn àgbàlagbà wa bí wọ́n ṣe ń láàgùn fi pariwo ẹ wá raṣọ kó lọ́lẹ̀ kó dowó kó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè mí tẹ́ raṣọ fún sales tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ojú òní tì yìí ẹ jọ ẹ tún wọ́n bá bàbá mi rajà mi ò mo fi Elédùmarè bẹ̀ yín ìyẹn bẹ́ẹ̀ fún àǹfààní èyí tẹ́ bá fẹ́ ra ògùn diabetes ẹyọ kan ṣì wà ńlẹ̀ ẹ pè mí kí n máa yí sẹ̀dẹ̀ fún àǹfààní èyí tẹ́ bá fẹ́ ra jẹ̀díjẹ̀dí ti tán ó ti tán ẹyọ kan tó kù ti lọ UK kíní ló tún wà high blood pressure ìyẹn ló wà tí máa power tó máa jẹ́ kẹ́ dóbò dáadáa ìyẹn náà ti tán kò sí gbogbo àwọn ìyẹn lẹ́ẹ̀mú mi ìdẹ́lẹ̀ sọgbà tó máa dé mo fẹ́ kẹ́ túbọ̀ bá mi rajà ká lè rówó fi ṣìpù ọjà ẹ wá bá mi rajà ọjà wà níbo láàfin ṣìpù ẹ wá rajà ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bákan náà ìtẹ́fẹ́ ra spiritual items lọ́lọ́kan òjọ̀kan ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ àwẹ̀kúwẹ̀pè ọṣẹ arọ́bí ọṣẹ ìkórìíra ọṣẹ àmúbọ́ ọṣẹ gbẹ́rù padà fẹ́lẹ́rù ọṣẹ àgbélépọ̀tá ọṣẹ ìbí àwọn àgbà ọṣẹ àlákàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síbi ò lè kà tán tó pé kí ni ogun ilé ayé yìí orúkọ tó ní ó lé ní mílíọ̀nsì ó lé ní mílíọ̀nsì ìtẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ ṣé gan mi ò ní wáyé tì ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹtọ notification bell ní iye o.